akàmọ́ owó tó máa ń ná lórí stage ni ẹ̀mí àpá 10 million ìmí àpá 5 million ìmí àpá 7 million gbogbo tó máa ń pín fáwọn báyìí wò wọ́n 500,000 ẹ̀wá ní ká máa kọ́lé kiri bí ẹyẹ wá wá lójú agbo ara wọn lè máa fowó yẹn mọ̀ wá wá lójú agbo tó bá ti wá lójú agbo àwọn lọ bó lórí ẹgbẹ́ wọn àwọn kó 500,000 wọn gbé lọ́wọ́ gbà ìní ó ka 1 million á gbé olórí ẹgbẹ́ lọ́wọ́ kò dẹ̀ lè dúró báyìí inú ò lè dùn títí kó yọ 50,000 kò ní kọ́ ọmọ sẹ́wọ̀n kan gbà ọlọ́run tẹ́ bá tún lọ béèrè ẹ̀pù lọ́wọ́ wọn wọ́n á ní sẹ́wọ̀n owó tó ń gbà owó iṣẹ́ tó ń ṣe wọ́n ní owó iṣẹ́ tó ń ṣe ṣé owó òkì lákòjọ ni owó èlò fi jẹun ni ẹ̀yin náà gbọ́ kátí Mr. Kúnlé wí ó lọ bálàjú wà sáyìndé lé ó fẹ́ lọ gbàṣọ bálàjú wà sáyìndé ó lè gbé aṣọ yìí lọ látago 9 àárọ̀ títí dago 10 alẹ́ alájú ò dẹ̀ yọjú sí ìgbàdá alájú bá alájú wà kan lára àwọn bọ́dígà ẹ̀ pé kọ́ lọ gbàṣọ yẹn lọ́wọ́ àyàn lọ́wọ́ Kúnlé àyàn lọ́wọ́ without no common ní ordinary 10 naira kò fi wọ mọ́tò ẹ sọ fún mi ìgbà tẹ́lẹ̀ dìbò pé òun ò ní yọjú sí tẹ́lẹ̀ ti jíṣẹ́ bálájí pé Kúnlé ti dé láti 9 ó wà á tó ń dúró de yìí o wọ́n tẹ́lẹ̀ àjò òṣè ti rán wọn pé ẹni kò máa lọ ẹgbàṣọ lọ́wọ́ ẹ̀ ṣé ẹ̀dá nìkan tí mo sọ ìṣe gbogbo wọn ni o wọ́n ṣe máa ń ṣe nìyẹn o ẹ mú máa wò nǹkan tó wọ́n ń ṣe níta ránjọ́ orí stéèjì náà ti tọ́ mọ́ rẹ́rìn-ín àti gbogbo wọn ní Mr. Bọ́lájí wà sáyẹn nìkan gbogbo play pẹ̀lú bad boys wọn lórí stage ni o wọ́n ní kó lórí stage ẹ̀tọ́ kò sí kankan mọ́ wọ́n lè tó bá ní lójú oṣù kan wọn ò rí wọn ẹ̀jẹ̀ kìí tún jà ẹ́tì kìíní kan tí ọ̀gá olórí tó bá lọ sí àbúrọ̀dù tí ò kọ́ àwọn iṣẹ́ lọ ṣẹ̀pọ̀ sọ̀rọ̀ wọn ti pọ̀ lọ́wọ́ gbogbo àwọn sákàrà alápàdà ogun ti já wọ́n ti ṣiṣẹ́ lọ́wọ́ àwọn náà sì wọ́n á gbọ́ tó bá lọ sọ́ọ̀ tó bá ti lọ sí ìlú ìgbà yẹn ṣẹ́fì wọ́n fi àwọn bad boys sílẹ̀ àbíkílẹ̀ tó bá lo oṣù mẹ́fà wà láì wọ́n ní sẹ́ẹ̀dì ordinary ones ọ̀sán àwọn bad yẹn pé kọ́ pẹ̀lú àárín ara wọn tó bá ti wá lọ àwọn yẹn náà gbà pé àwọn náà lè retí kankan lọ́wọ́ wọn wọ́n yà máa lo jámọ̀ wọ́n gbọ́ pé lóyún lè fẹ́ play onísítà kò ní sítà wọ́n kó lù ọbẹ̀ wọ́n lọ lù fún àwọn yẹn náà máa ń sanwó fún wọn dàwọn olóyún lẹ́yìn lọ torí olóyìn tó ti ní sáà tó fẹ́ lọ pẹ̀lú Kúnlé àyàn lọ́wọ́ ó lọ kó fẹ́ lọ náwó ni àbíkí ṣe bẹ́ẹ̀ ni ó mọ̀ pé ó fẹ́ lọ náwó ni ó pọ̀ pé ọ̀dọ̀ òfin torí olórí àgbà ló ń pè ìdí ènìyàn tán bá ti wá fún olórí ilé àwọn olórí kéékèèké fẹ́ gbà wọ́n tó wọ́n rí wọn nídìí pé àwọn ò lè gbọmọ sí ọ̀gá wọn ẹ̀rọ mọ́lẹ́ kíyà ọjọ́ ọ̀pọ̀lọpọ̀ wọn tó bá lọ gọ́ọ̀sì Nàìjíríà nìyẹn mo sọ olórí tó pè mí mo sọ fún yín wọn kì í sọ olórí kékeré ló pè mí tó sọ àwọn onílù tí wọ́n pè mí wọ́n fẹ́ kéré ṣé báyìí nìkan ló sọ̀rọ̀ ni ẹ lọ gbọ́ tábìlì Sunday Olúpẹ̀lú Òṣùpá ẹ lọ gbọ́ ti Kòkòrò ẹ lọ gbọ́ nípa àwọn onítàbíù ẹ lọ gbọ́ ọ̀tẹ́ sọ ṣùgbọ́n náà kúrọ́ ni ẹ wo gbogbo wọn pátá ìṣe wọn nìyẹn ayọ nílùú tá a bá ti jáde máa fẹ́ dìvẹ́ǹdì yìí ẹ̀yin náà jáde kẹ́ support wa àti kẹ́ fún wa lówó mi ìbá Mr. Kúnlé wí ojú ìwé tí ń bẹ̀rẹ̀ náà pé máa fún nọ́mbà mi èmi àtẹ̀gbẹ́ yóò sọ̀rọ̀ rí but pọ́ìntì mẹ́ta yẹn sẹ́ máa bí Mr. Jamiu wọ́n dìvẹ́ǹdì pọ́ìntì mẹ́ta yẹn lórí àkànlé àǹṣe tó da ààrẹ ọmọlọ́léèwé ṣé Kúnlé òun ọmọlọ́léèwé ni ṣé Kúnlé ọ̀kọ́lé ni ilé àtọ́lọ́ ọ̀kọ́lé yẹn ṣé ni wọ́n yẹn dá tó lè Kúnlé duplex Kúnlé kọ́ àwọn surprise ní òrò onírù tó ṣe rẹ́ẹ̀rì ó tó ní pé wá pè mí àwọn báńkì tó wà sọ pé irọ́ o owó fújì kan ló ní kọ́ o fújì kẹ̀ gbọ́dọ̀ ti bẹ́ẹ̀ ni gbọ́dọ̀ ti rọ́wọ́ àwọn tẹ́ pé tájọ́ pàtẹ́ta lójú àgbo àwọn bọ́ìsì lójú àgbo wá bù wàṣọ bá ṣeré àwọn onírù olóyè ńlá lójú àgbo gan ní ìdá 5,000 ọdún ẹ̀ kẹ́tọ́ kúrò wọ́n tó yé mi gbogbo ẹ̀dọ́ sọ yẹ ẹgbọ́ èyí tó wọ́n lu sákàrà tó máa ń jókòó yẹ tó lè lọ mọ kálé adẹ̀ ní kiri adímọ́tò kiri kàtà ní onímọ́tò mọ́tò wá jẹ́ kiri ẹ̀ tó lọ bí tù sílẹ̀ mọ́tò kọ̀ ló lò rí ẹ̀ tó lọ old first virgin kò ló mọ́tò
ẹ tó lo 504 ọkọ̀ àtijọ́ wọ́n lè wọ́n ló lò ṣé wọ́n ló wọ́n sanwó lórí tọ́gì ẹ̀ ń lò ọ̀gá ẹ̀ ló ní mo sí ọ̀gá ẹ̀ ló mọ́tò tẹ́ntà ní 120 million gbogbo tó ń lù yẹn ọjọ́ tó ti ṣe pẹ̀lú àwọn ṣíàmọ̀ yẹn ṣé o ti sẹ́ẹ̀rù 5 million naira rí bọ́lá ti rí o kọ́ lè yàrá mẹ́ta ẹsẹ̀ bá pàdé mọ́ àpàlọ́ yẹn tọ́ba ti lọ pé àwọn ẹ̀dájọ́ ìwà ń kọ́ ọmọlá yín lára ìní ọ̀lọ́ pé tó bá ti ń bọ̀ yóò wá ya ṣọ́ọ̀bù yóò ra báàgì símẹ́ǹtì kan yóò gbé lórí ọ̀kadà àwọn àfọwọ́ dì mú kò gbọdọ̀ jábọ́ àwọn àgbẹ̀ sílẹ̀ ẹ̀ bá gbélé abájú lọ pé màá ra blọọ màá ra abájú ra ẹ̀ka sí tó wá pé mi mẹ́ta á lọ ra yẹ̀pẹ̀ á nǹkan bá ṣe ní báyìí báyìí kọ́lé wọn nìyẹn o àwọn olórí rẹ̀ foṣù mẹ́fà wọ́n fi kọ́lé 130 million ẹ wọ́n gbọ́ lágbájá yìí ìfẹ̀dá kọ́ lórí kankan ó kọ́ mẹ́sàn ó parí mẹ́sàn àwọn olùyẹn mẹ́sàn wo ni wọ́n ń kọ́ àwọn instrumental gbọ́n àti Mr. Kúnlé wí ni ó lò lo introduce àpàlà irú báyìí Àlàjí Wasiu Àyìndé kò lù ó lo introduce ẹ̀ síbẹ̀ ẹ lọ mo sọ fún yín náà ẹ lọ gbọ́ látòrí consolidation ẹ mọ gbọ́ bí tiẹ̀ gbẹ́ yẹn náà consolidation mo mọ̀ láìka orin yẹn o ó ní bá lọ ní sálẹ̀ o gẹ́gẹ́gẹ́gẹ́ mú yẹn ọmọ yẹn ṣàyùwẹ̀ mo lè inú mi lẹ́yìn dùn pẹ̀lú olú sákàrà báyìí ẹ tún lọ gbọ́ àtúbọ̀tán ayé láwa o àwọn ọmọ yìí ta ẹ gbọ́ bó ṣe bẹ̀rẹ̀ gẹ́gẹ́ ẹ gbọ́ gbọ́ tí mo yẹn lù ẹnu àlùdá bí méjìlá o ta ló ń lu gbogbo ẹ̀ kúlẹ̀ àlọ́gbọ̀ ẹ̀ ìjọ tó ti kú láti bí ọdún méjì ìjọ ẹgbẹ́ káyìdé kọrin latest orí ẹ̀ kó ní ẹ̀ lọ́dún bí mẹ́fà àwọn olóbẹ̀ lù ṣé àwọn tó ń jókòó tó síìkì tó máa ń jókòó lórí iṣẹ́ ìwúyẹ́ ló bá lọ́dún mẹ́fà ṣé olóbẹ̀ lù ògbólógbé máa yẹn lu bastard ìlú rù ọmọ kírètì ìlú ni ìlú kan oṣù tẹ́lẹ̀ máa gbọ́ táwọn máa ń dé wá sí ìpọ́n lù ú sí ó ní Musiliu ọmọ Akínsàyà ohun tá a fẹ́ ọlọ́run ó ṣe ọlọ́run ti ṣe ìrọ̀rùn ló bá bàbéjì ìrọ̀rùn ló bá dé ta ló kírètì ìlú yẹn ta ló lù ú kúlẹ̀ ló kírètì ìlú yẹn sílẹ̀ lẹ́yìn yẹn wọ́n ò tí ì lù bí tìbí tí wọ́n lù ẹgbẹ́ tó lù pẹ̀lú àyè ẹ lọ́mọ gbọ́ ogbẹ́ olólu consolidation o ẹ wo bí tí wọ́n ẹ lù consolidation ẹ gbọ́ ibi táyà pé consolidation ṣá ló ń gbá yẹ gẹ́gẹ́gẹ́gẹ́ ẹgbọ́ kò sórí ìjọ yẹn máa ló create yẹn òun ló jẹ́ kí consolidation yẹn famous ìlú yẹn ló jẹ́ bọ́ni bá lọ́ọ́ ní sàlẹ̀ o ẹgbẹ́ òkè tí wọ́n ti ń sa ìlú náà ẹgbẹ́ yẹn gbogbo rékọ́dù tí wọ́n ṣe ojú òní lè rọrọ̀ ẹnu òní lè dákẹ́ bọ́ni fọ́ọ̀mù nílẹ̀ yìí ẹgbẹ́ òkè bí tí wọ́n yẹn lù máa yẹn ló lu rékọ́dù yẹn olóòlù ẹwù rékọ́dù táwọn onílù Àyìndé tẹ́ ń jẹ lọ́wọ́ sí táyì tẹ́ gbọ́dọ̀ bí gbọ́lẹ̀ sí olú ọmọ ń sìn máa ló create Olúsáyà ohun tó fẹ́ kọ́lọ́run ṣe ọlọ́run ti ṣe ìrọ̀rùn ló bá dé bàbá àbẹ́jì bíìtì yẹn lẹ́yìn bíìtì yẹn wọlé ti create lẹ́gbà tí mo yẹn lọ ìyẹn olórí bíìtì wọ́n sì nìyẹn ìgbà tí Mr. Kúnlé bẹ pẹ̀lú Wasiu Àyìndé ni Wasiu bẹ kọrin ẹ̀là àlùjọ bíi méjìlá o máa ló mọ́ gbogbo àlùjọ méjìlá o ìjọ yẹn ti gbọ́ kẹ́hìndé lọ́gbọ̀n méjìlá inú kọ́rọ́ náà ìfẹ́ láti bẹ ọdún kan bíi méjì wọ́n jọ ń ṣiṣẹ́ fúnra wọn ni Àyìndé mọ̀ pé mọ̀ yẹn irinṣẹ́ ló jẹ́ fóun ẹ lọ gbọ́ ìgbọ́n lẹ́kọ̀ọ́ ìdìbò yẹn látòrí consolidation ẹ máa gbọ́bọ̀ ẹgbẹ́ àtúbọ̀tán ayé láwa o àwọn máa yí tá ẹgbọ́ bíìtì ẹgbọ́ stúbọ̀dì gẹ́gẹ́ wọ́n ẹ̀ ló lu bíìtì yẹn gbogbo bíìtì yẹn wọ́n ẹ̀ ló lu ẹ lọ gbọ́ dàmẹ́sọ̀ ẹ lọ gbọ́ gbogbo ẹ̀kọ́ tí bá àtàyè ṣe tó wà sí táyà ní wà táyè ṣe ọmọ Nàìjíríà ẹ má ṣe eréke gbogbo bíìtì yẹn máa ló ń gbó wọn jọ ṣiṣẹ́ fúnra wọn ni iye ò tí ẹ kàn mí máa sọ oríṣi tí ò fi kàn mí fún yín ẹ lọ gbọ́ Legacy thank you brother mi big brother Sàṣẹgẹyà thank you my big brother ẹ lọ gbọ́ Legacy ẹ lọ gbọ́ gbọ́ ẹ lọ tẹ́lẹ̀ gbogbo lẹ́gbàá ìjẹ́ ìṣẹ́ká gbogbo ẹ bá mi làlùjọ́ bíi mẹ́fà fún o ìmí àdúgbò 12 alóde ní wàá dẹ̀rù wá pé bẹ́ẹ̀ ló mọ́ ní gbogbo ẹ̀ o for the 2 years sísì lọ gbọ́ current life Àyìndé láti bíi 2 years èwo náà ti lọ bíi 12 wọ́n jọ wúlò fúnra wọn ni àwọn kọ́lísì náà lu sákàlù ọ̀pọ̀lọpọ̀ sọ mi wípé ń lé èèyàn lọ́wọ́ nǹkan tó bá fi lù àwọn tẹ́ tó nílù tó bá wọn dẹ̀gẹ̀ àwọn olè lù wọ́n yẹn máa ń torí stage báyìí ó dẹ̀ máa ń create beat wọ́n fẹ́ bí Mr. Kúnlé àwọn oníyì àyàn ní ìdí question kan máa bẹ̀rẹ̀ bí
nínú fíìmù nínú lọ́la màá tún bẹ̀rẹ̀ small video tí wọ́n fẹ́ ṣe Mr. Kúnlé sọ kínní kan Mr. Kúnlé ní nígbà tó ń dórí stage àwọn tí ń pè bàtàlájì wọlé òun wá lu ìlú kẹ́ àdájú wá wọ̀nyí pé ta ló lùlù yẹn wọ́n ní kẹ́kẹ́ bọ̀jọ̀ wọ́n dákẹ́ pé káwọn wá pé ṣe rí Kúnlé ìjọba ẹ̀ bá èmi ò sọ lórí yẹn kò ṣojú mi Mr. Kúnlé tẹ́ ẹ bá gbọ́ fídíò yẹn àbí tẹ́ ẹ bá gbọ́ mi ìlú tẹ́ ẹ lùjọ́ yẹ òwe wo lẹ́ni pa tọ́lá olú ayé mọ òwe ẹ dẹ̀ mọ̀ pé inú ló máa mórí yá wá kọ́mọ́ sọ pé ilé sọ pé olú ayé ọ̀tá Kúnlé ni ó ń sọ̀tẹ̀ Kúnlé òkè olú ayé Wàsíù òkè tọ́jú wa torí àìdè mọ́ọ̀lù tó fi wọ̀nyí pé tọ́lú lù yẹn tó fi wá rí pé ẹ̀yin lẹ́nu àìdè tí rí yé nígbà tó gorí stage kò dẹ̀ sọ̀rọ̀ ó dẹ̀ ti play ògbóni ti play pẹ̀lú ẹ̀ but ìrùtẹ́ náà lù yẹ màá fẹ́ kẹ́ jáde kẹ́ sọ̀túnmọ̀ ìrùtẹ́ náà lù yẹ fún wa táyì wọ́n wọ̀nyí pé ẹ́ tọ́lú lù yẹ tẹ̀sí lẹ́yìn èmi ò kì í síndìkà ṣé ìlú òwe ẹ pòwe bọ́ ìdè ni táyì sọ pé ta ló lù yẹn màá fẹ́ kẹ́ bá mi dá mi lóhùn ẹ dá wa lóhùn bẹ́ẹ̀ ni gbogbo ìlú wọlé òbòdò wọlé máa ìlú gbogbo ẹ̀ ẹ lọ gbogbo ẹ̀ ẹ̀yin màmá ẹ wá gbọ́ gìrìgìrìgìrìgìrì máa ìlú gbogbo ẹ̀ wọ́n gbọ́ bí ti tẹ̀lé ìta ìlú láyé máa kú lọ ọ̀rẹ́ ẹ lọ 36 kò rí kankan mú bẹ́ẹ̀ wọ́n ti sọ mi ní mílíọ̀nù tí mo ṣe ẹnu máa ya ní tílápá ṣe rí Mr. Kúnlé ṣe aláwọ̀ ní àwọn ẹgbẹ́ sọ pọ́ìntì mẹ́ta tẹ́mi jásí wọ́n ní wọ́n bọ́ṣọ máa yẹ ní pé a máa ń bọ́ṣọ pẹ̀lú àwọn báńdì wọ́n sọ ọ̀rọ̀ pé akọ́lé ọyẹ pọ́ǹdì bẹ́ẹ̀ ni pé àwọn ọ̀bọ́ṣọ wọ́n ní ó sọ fún Wàsíù Haruna Ìṣọ̀lá pé kó wọ́n ọ̀rọ̀ aláwọ̀ yẹn lọ ìgbà tó ń ṣe fáwọn ẹgbẹ́ ẹ̀hún wọ́n ṣètò náà fóun ṣe pé ó ti kú ní Wàsíù Haruna Ìṣọ̀lá ó lè ti kú ní gbogbo báńdì ṣé kò sí ìtọ́lẹ̀ jáde mo máa jáde gan máa bí Mr. Godless video mi máa bí Wàsíù Haruna náà wọ́n dárúkọ yín ẹ bá wa tanná sí yẹn ṣé òótọ́ ni ká lè bàlájì pé bàbá wa wọ kí nìyẹn ní ṣe lọ́dọ̀ aláàjì ilé tẹ kọ́ mọ́ṣáláṣí sí lọ́dọ̀ wọn pariwo ní ìgbọ́n aláwo dá o ẹ̀yọ́ oníṣẹ̀ṣe ògbà tọ́ o ẹ má bínú mi o sọ pé ẹ dá o ó di méjì ìkẹta pásítọ̀tì tó bá gbé Kúnlé nìkan ló sọ ẹ jẹ́ ká lọ gbọ́n purọ́ ni gbogbo àtọ́dún pè gbogbo fídíò tẹ́ tún wò tẹ́ sọ pé àìdè gba passport àwọn àìdè fáwọn passport ìkan tí ẹ pè mí ó ní kódà òun fẹ́ lè lànà báyìí káyìdè yàgbẹ́ sí kó o tó rí pàdé òun gbàlọ́wọ́ ẹ̀ London ó ní ìdókòtò fi rí gbàlọ́wọ́ ẹ̀ òun parọ́ fún ni pé body pastor máa ń gbé kọ́rùn wípé òun tọ́jú ẹ̀ bàbá òun wá sọ báyìí wípé wọ́n wá wọ̀ òun wá body pass òun àwọn tó wò pàdé body pass òun gbọ́dọ̀ wá sórí orí òun gbọ́dọ̀ wá kó òun lọ wá body pass yẹ kó lè gbé táìpù flight àwọn máa tó tọ́wọ́ fi gbéra ara àwọn bá jẹ ní o èmi èkúrọ́ pé ìjẹ́ mo sọ o I'm not there ó kúrọ́ kò kúrọ́ ọ̀lọ́ pẹ̀lú ó wà ní ọ̀sẹ̀ London wà bí US ìmọ̀ one of them ó ní kìgbà tí play wọ́n wọ́kú bí 30 wọ́n ti check wọ́n ti fẹ́ máa check wọlé àwọn ọdún náà màtá ìdíwọ́ pé kíni ló ń ṣì wà pé alájì ó wọ àwọn kọ̀ọ̀dún tẹ́lẹ̀ wà ní sálọ́ yẹn wọ́n ti rí bẹ̀rẹ̀ wọ́n ní kọ́ ọ̀rọ̀ mú passport òun wá láti consent ẹ̀rẹ̀ bá gbé passport lóun lọ́wọ́ máa ní bó ṣe gbéya nìyẹn wàláì oní tó gba escape tó nìyẹn ó ní bó ṣe mo ní wọ́n pè mí mo ń sọ fún yín tí bá púrọ́ kí n má ṣe àlùbáríkà láyé mi àwọn yóò ní báyìí tó pè mí tó jẹ́ báyìí àìjẹ́ láti wà pẹ̀lú ẹ̀ tipẹ́tipẹ́ passport yẹn lẹ́yìn kí n bí Mr. Kamal òun náà travel ṣe passport ẹ̀ wà lọ́wọ́ ẹ má ṣe mi gbọ́ o àìjẹ́ nígbà ló ń ṣe o Pasuma tó bá kọ́ ọmọ ẹ̀ travel ó ń gba pálí wọn Òṣùpá tó kọ́ ọmọ ẹ̀ travel ó ń gba pálí wọn Mọ̀lẹ́kà tó bá ọmọ ẹ̀ travel ó ń gba pálí wọn wọn èkó pálí fáwọn ọmọ wọn o because ṣé ẹ lọ ẹjẹ ti sọ̀rọ̀ nípa general wọn ṣé ẹ láwọn fún ìjẹ generally mo ṣiṣẹ́ pẹ̀lú wọn rí mo ti ṣe manager pẹ̀lú eléré lárí tó dẹ̀ ṣùgbọ́n àdọ́lá ṣáà tí mo kọ́ máa travel láyé eléré lárí bá mi ẹ̀mí ìdárúkọ lórí yẹn ẹ̀dá pẹ́ onílé lábẹ́ tí wọ́n pè mí yẹn mi ò tí ì jẹ́ nǹkan tí mo ti ń jórúkọ yẹn wọ́n kọ́ bẹ̀rẹ̀ sí tèmi wọ́n kọ́ pè mí ní smally tí wọ́n ní mo kà gbé bẹ̀rẹ̀ sí fújì that was ní 89 mo ṣe smally mo ṣe manager mo bẹ̀rẹ̀
láti bẹ̀ bí abẹ́ ọ̀rọ̀ jọ́ mi nìyẹn ṣe rí wọ́n ìwé passport wọn bí ọ̀pọ̀lọpọ̀ wọn kí wọ́n ṣe ni pé wọ́n sọ bẹ́ẹ̀ bí wọ́n ti wà lọ́wọ́ wọ́n máa ń wá girlfriend tí wọ́n máa jọ ń bá sọ̀rọ̀ ìbí ìtọ́ bá ti lọ báyẹn àwọn girlfriend wọn máa gbogbo pé tí wọ́n yẹ sọ pé wọn kì í dáká wọ̀ free yẹn òótọ́ ni bẹ́ẹ̀ tó tí wọ́n máa ń jáde wọ́n lè slow wọ́n fẹ́ slow lọ bẹ́ẹ̀ lóòótọ́ wọn ò ní passport lọ́wọ́ ìlú òyìnbó sì kò dàbí ti tẹ́lẹ̀ kò mọ́ nípa èèyàn lè máa gbé ìlú òyìnbó sì kò mọ́ nípa for 20 years tí ò bá ti jalè tí ò gbèjáde tí ò lọ́lé tí ò lọ fàdíyà tí ò rẹ́pù ọlọ́pàá ní táìmù fún wọ́n lè má kàn tó ẹjọ́ kan wọ́n fẹ́ bílẹ̀ rẹ̀ pé passport yẹn kò yẹ wọ́n lè má bílẹ̀ rẹ̀ for 1 day ó lè má dìbò for 20 years bẹ́ẹ̀ kan gbé London ó pè mí ara àmọ́ ṣáìdè ni ó lè ti wà London for over 40 years kò dẹ̀ níwèé gbẹ́lu ó lè gbé bẹ́ẹ̀ dọ̀la ní ìrẹ̀dá kọ́mọ̀ yẹn gbogbo yín máa mọ̀ ṣẹ́gbẹ́ báyìí ṣé ní ìpín yẹn wọ́n wá máa ń wá girlfriend wọn ìmí ó ní báríkà tààrà ó kan mo forúkọ bò láṣìírí òun náà ìjà ló bá kò lè yàrá o òun náà wà ní ó wà l'Amẹ́ríkà ó wá sí London ó wá ní èdè wá ń play wọ́n ní ẹ̀yà wá ní pé wọ́n ṣe mọ̀ ẹ̀ ti change kò change o kò change kankan o ọ̀pẹ ní bàbá àlùwò sórí ìfẹ́ tó máa ṣe kò le mo fẹ́ já ìta ọgbà ẹ̀tọ́ bá dùn ìtọ́ bá gbọ́ mi ẹ̀ láti kẹ́ gbọ́ báyìí mo ìlú wa já wọn tẹ́pẹ́ tó bá tẹ́ fẹ́ padà má sọ pé ó padà ìwọ ti ní gẹ́ẹ̀fẹ́ ó ti ní wọ́n dẹ̀ àwọn onígẹ̀ òkè mọ́wọ́ rí wọ́n dẹ̀ pé padà tó tẹ́ fẹ́ tó wọ́n á fi ní passport yìí jẹ́ kí fóònù yẹn ṣáná dáadáa lọ síbi visa yẹn step visa yẹn kó clear lọ bí tẹ́tẹ́ pé jẹ́ step ẹ̀ kó clear fi sórí fóònù yẹn kọ́mọ́lá dìrẹ́tì o lè sẹ́ẹ̀dẹ̀ sórí Gmail yẹn o lè ṣẹ́kìpù ẹ̀ step ẹ̀ bẹ́ẹ̀ bí márùn mẹ́fà bí kí a bá sọ̀rọ̀ wàá rí mi kódà tó sẹ́ẹ̀dẹ̀ o lè sẹ́ẹ̀dẹ̀ sí girlfriend yẹn bí sẹ́ẹ̀dẹ̀ sí girlfriend Nàìjíríà sẹ́ẹ̀dẹ̀ ẹ̀ kiri báyìí ló jáwọ́ báyìí tó jáwọ́ ẹ̀ pè mí o ara àwọn iṣẹ́ ọ̀pẹ̀sẹ̀ wà sáìdè mi lórí iṣẹ́ mọ́níjà mi tó dẹ̀ lórúkọ lẹ́nu ìdárúkọ ẹni yẹn bẹ̀tẹ́ alájì bá gbọ́ mi wọ́n bẹ̀ tí mo sọ torí alájì padà mọ̀ pé olùjágbó wọn sí táì tó ń lò yẹn wọ́n ní tó bá ti dé Nàìjíríà wọ́n á gbà lọ́wọ́ ẹ̀ṣọ́ mọ̀ tó bá yí bí ijọ́ kẹta síjọ́ kẹrin wọ́n lọ sí police station lọ gba police report pé passport tó bí pọ̀ ṣẹ̀ dé ní fi passport yẹ pé passport yẹ ó sọnù declare loss wọ́n á fẹ́ police report wọ́n á wá lọ ṣe passport mi tó bá ti ṣe passport mi wọ́n á gbé fẹ́ni agent pé o fẹ́ renew visa ẹ̀ bẹ́ẹ̀ wọ́n ti jí passport yẹ ní airport wọ́n á ti rí police report mú kọ́pì tó ti stamp visa yẹ picture jáde data page yẹ picture jáde tape méjèèjì pọ̀ tó kó ti do submit yẹ fún renew wọ́n á fẹ́ visa ẹ̀ òun ọ̀pọ̀lọpọ̀ wọn náà ti já náà ti lọ sí Europe padà ètò ńlọpọlọ Amẹ́ríkà mo ti gbà sẹ́gun visa yóò ti jọ náà wọ́n lè ti di pé ó ti expire wọ́n ti jí lọ wọ́n ti máa jí passport ó wà lọ ṣèmí ó wá mú kọ́pì passport àti visa yẹ ní wọ́n mú submit pẹ̀lú full passport wọn ṣe ẹ̀pá ìṣèjọdé ni wọ́n wá tún visa yẹ tẹ̀gbẹ́ wọ́n ti fún ọ níbi 6 months tó ti jọ náà or 3 months àwọn yàrá tó wá repeat visa yẹ wọ́n wá lè sílẹ̀ padà fún wọn bá ṣe ra ticket tẹ̀bí já ọ̀pọ̀lọpọ̀ àwọn olórin ọmọ iṣẹ́ olórin yẹn gbogbo wọn ṣe já dànù ọ̀dọ̀ tá gbà já nìyẹn kì í ṣe pé wọ́n ní passport mi lè yẹn lẹ́gbàjà àti pé bàbá lọ submit mọ́ yẹn ni wọ́n ń jáwọ́ pé ṣèbá gba top print yìí ẹgbẹ́sẹ̀ àpè yín náà wọ́n á ní kẹ́ top print fẹ́ẹ́ ti gbélé bẹ́ẹ̀ wọ́n á ní information yẹn kọ́pì tó gbé lẹ́yìn máa show then àwọn fóònù tó ti yáyé ní UK máa fi hàn wọ́n print wọn dẹ́ni kò pọ́ fi rí wọ́n á ní kó ti lọ ti dé stamp tó fi wọ UK stamp ẹ̀ tó bá tún dé Nàìjíríà èyí tó fi wọlé padà stamp ẹ̀ print gbogbo ẹ̀ jáde kó lẹ̀ ẹ bá sálẹ̀ ọ̀pẹ́ tí gbogbo wọn gbà tẹ́bí padà nìyẹn gbàtẹ́ tí wọ́n jẹ́ tẹ́nìkan ti lọ tó lórí mi tó kó lẹ́yìn olórí mi tó lọ ọbẹ̀ sí pé bí o gba olórí àgbàgbáyé onílù àgbàgbà wọn á máa dọ́gbọ́n wọn á máa tó bọ́tì tẹ́ bá ti ṣe tẹ́ bá ti lọ sọ̀mìtì àti pé wọ́n wá sí ṣòkan wọn ò ní wá kan tẹ́ bá wá kan wọn ò ní wá kan wọ́n wáyé wọ́n gbé lẹ́gbẹ̀ẹ́ ìgbà jáde nígbà bá ti jáde báyìí wọ́n á kà gba owó tíkẹ́ẹ̀tì wọ́n á kà yàdà nínú ìyẹn ti lọ bẹ́ẹ̀ ọ̀nà yìí ní gbogbo ń gbà ẹgbẹ́ gbogbo àwọn olórí àgbàlagbà yẹ ẹ fi gbé gbogbo wọn pátá
wọ́n lù sí àwọn big drum àwọn òun náà ni ọ̀gbẹ́ni Kúnlé yẹn wọ́n ló lòún gbà yẹn tó fi ṣe passport mi tó fi lọ wọ́n yẹn wá sí UK ó ṣiṣẹ́ ó rówó àgbàtà ìpìlẹ̀ wa dán tọ́ba ti wá dé UK àwọn ọmọ múra wọn as a group ìkẹ́jẹ́ pè ní oníṣẹ́ tọ́lá jí rome London ó lò tún já ó bẹ̀rẹ̀ tọ́lá jí rome bẹ́ẹ̀ ní ṣòwò aláàjì ṣọ́ọ̀kì gbé wọlé ti débi ó ní àwọn gbọ́ tọ́ba ti wá pè àwọn pé ẹwà lùlù aláàjì $500 ẹ bá fún wa o owó tí wọ́n wá lè san Nàìjíríà wọ́n wá bẹ̀ wọ́n wá lè bẹ̀ wọ́n lórí $350 tí wọ́n dẹ̀ ṣé àwọn onírú àwọn onífújì àtòṣùpá o àti pàṣẹ o àti màlá o àtàyìndé o àti kọ̀nìtò gbogbo wọn pátá ẹ jẹ́ kí n sọ reality fún yín gbogbo ẹni mo fi sọ àwa là wọ́n pè wọ́n ní bad boys ni o or bad man àwọn gẹ́gẹ́gẹ́ tó ń jó lórí olórin yẹn wọ́n ò rí wọn pé wọ́n ò rí wọn pé ọmọ iṣẹ́ ni wọ́n o àwọn jọ ní quarrant ni o wọ́n rí àwọn bad boys wọn yẹn níbi pé àjọ ń ṣiṣẹ́ ni gbogbo àwọn onítẹ̀wọ̀ yẹn pátápátá wọ́n máa ń gbà wọ́n on basic pàdé pé pàṣọ ni ẹ jẹ́ kí n sọ kíní kan fún yín ẹ pé Mr. Ọlákúnlé ìgbà tí pìrìsẹ́ńtẹ̀ bí Mr. Kúnlé lè rè pé ó ní àṣẹlẹ̀ 46 ó náà fún oníyẹ báyìí máa wá calculate yẹ ó ló jẹ́ 8,000 pàṣọ wàláì máa yóò purọ́ láàárọ̀ pàṣọ ẹ̀ tó gba 4,000 naira pàṣọ wà lára àwọn ọmọ òṣùpá ẹni olóòmọ ní ká tó gba 3,000 pàṣọ wọ́n ìṣẹ̀bá gbé owó ẹ̀sìn 5,000 ni ẹni tó gbà jù nù wọn tó gbowó jù táàrí wẹ́ẹ̀rí lórí bàbá bíi 12,000 10,000 pàṣọ ẹgbàá kan tí mo sọ fún yín wọ́n wá rẹ̀ pọ̀ jù náà wọn ò kì í ju 25 lọ wọ́n wá pọ̀ àríwẹ̀rì àti mẹ́nẹ́jà àti 30 ẹ̀jẹ̀ kì í já sí kinní kan níbi táwọn olórí yẹ pé yọ olórí búkú gírí láìdé tí ìkànnì ọdún mọ́ wọn lọ́wọ́ tó mú ti ṣe pẹ̀lú wọn nínú ìgbà tí mo ṣe mẹ́nẹ́jà èmi máa lọ ń gba owó eré gba 20 naira owó is gbogbo àìdí 50 naira tí n bá gbé 15 naira báyìí sínú báàgì báyìí ọwọ́ àmà romi ni bí mo ṣe ń gbélé gbé màá máa parẹ́ sílẹ̀ bẹ́ẹ̀ máa gbé kọ́ọ̀rù máa lọ gbé bá ṣe àmà mí nulẹ̀ kò ní tún ní kí n yọ ordinary 10 naira kí n gbé kí n fi wọ mọ́tò máa lọlé kò ní sọ ó bí ní pé iṣẹ́ tó ń gbà fún òun ló ṣe yẹ kọ́ lọ gba play kọ́ lọ gbowó play wa ṣẹ́gẹ́tì ni ṣé ló wọ́n yẹ gbogbo abájú wọn ẹ̀ tó gba 7,000 wà àwọn olóbìnrin yóò kí gbàdú 7,000 naira lọ pàṣọ onísàkárà ó lè mọ̀ gbà bíi 10,000 pàṣọ oníyàlù onísàgẹ̀ ó lè mọ̀ gbà bíi 10,000 pàṣọ alágogo kò lè gbàdú 3,000 lọ elégbè tó ń gba 5,000 wà elégbè tó bá ti ń jàjà sá àwọn elégbè gbà bíi 8,000 ètò sàmúlẹ̀ tó jàjà sá yẹ 5,000 pàṣọ ni wọ́n máa ń gbà mi ò parọ́ fún yín nǹkan tí mo mọ̀ ni kò sí olórí yẹ tó sàkọjá 500,000 fáwọn báńdì yẹ àti mọ́níjà lẹ́bí show òdo mo wí fún yín mo fọwọ́ báyà ó kọ́ fáà fún mi ni kò sí olórí tó pè kọjá 500,000 ẹgbẹ́ tó olórí yẹ wá dájú sí tẹ́wá dájú dé tẹ́ bá play lágbo kọ́ pa 10 billion ẹ máa wo show wọn náà ẹ máa wo live ẹ máa wo ṣe máa náwó fún wọn wọ́n pa 10 million lágbo wàláì inú wọn ìdúdú kan níbẹ̀ ẹ manager ẹ fi 500,000 wọ́n 500,000 báàdì yẹ kẹ́pẹ́ fún wọn kó gbé 9 million lọ ìlọ fáwọn ètò wọ́pọ̀ onímọ̀ ó máa jáde kẹ́ gbé 9.5 yẹn ó máa gbé báàgì ó máa sinú mọ́tò ó ń gbé lọ nìyẹn ọ̀nà ìlú ìbàlẹ̀ gbọ́ ó gba àwọn onírù tí bá kúrọ́ ẹja ni tọ́ba ń pewó ẹ bá gbé àwọn alápàlà ẹ̀yẹ̀ kan lè wà alápàlà ó lè kọ́ àpàlà mẹ́ta dání oníyàálù ó lè yẹ kì í sì bẹ́ ẹ̀yọ̀ kan ni àwọn olómìnir yẹn wọ́n gbé méjì dání kẹ́tí kan bá bẹ́ ẹ̀ wọ́n ti wá lùlù tí kan bá bẹ́ nú ẹ̀ ẹ̀gbọ́n máa fọ́ ṣe mí tọ́ba ní mánéjà ìlú ti yá o lẹ́gbàá tó bá ti fún lówó iṣẹ́ o ó ti dàbí 7,000 ẹ̀ tó bá ní ìlú ti yá o
ẹ̀wọ̀n ni kí ni ká ìwọ náà wọ bọ́ọ̀lù tún ni wọ́n ya ìlú tí wọ́n ya jù bẹ́ẹ̀ lọ́wọ́ ó dà báwọ̀ rí lọ ṣe tó bá ti wá sí next show àmọ̀ sanwó ẹ̀pọ̀ kí ló dé tí wọ́n lè yọ irú ẹ̀kan fún ẹjẹ́ kí tí wọ́n bọ̀ sí gbé yìí kò sí ọ̀gá olórin kan tó fi owó ààrẹ tó fi ra agogo lásán ṣẹ̀kẹ̀rẹ̀ wọn àkírà ẹ máa rí bẹ́ẹ̀ pé mò ń parọ́ ni o ẹ tó bá níyàwó tó bá ní bọ́ọ̀fẹ̀ lóní fújì àbò ní jùjú àbò lórí muslim gospel àbò lórí islam gospel or christian gospel ẹ bí wọ́n léèrè tó bá ní ẹ tó fẹ́ wọn bí wọ́n léèrè àwọn onífújì olórin tó jọgẹ wọn ò kí fi sílẹ̀ kan ra agogo ṣẹ̀kẹ̀rẹ̀ wọn kì í rà tẹ̀bálẹ̀ tó bá dún gẹ́gẹ́ owó ààrẹ ló fi rà lú ẹ̀ ló ń ṣe ìlú ẹ̀ ó máa ń gbé wá ní wọ́n pè síṣẹ́ pé wọ́n á lè sanwó olú ẹ̀ owó olù àti owó iṣẹ́ ó lè gbọ́n gba bí 10,000 or 12,000 pẹ̀lú owó olù wọ́n yẹ wọ́n jẹ́ 7,000 owó olù 2,000 bá ṣe máa fún wọn nìyẹn àwọn tẹ́lẹ̀ tó máa ń ta tòbí táyẹ gbẹ̀gbẹ̀gbẹ̀ àwọn olódìkítà wọn ẹ tó ta piano iṣẹ́ tiẹ̀ tó fowó ààrẹ ìlà nìyẹn olórí ò ní súnmọ́ ordinary microphone wọn ò ní tọ́ba tó fẹ́ customize kí ló máa ń pè customize orúkọ ara wọn sórí orúkọ orí máìkì wọn wọ́n á tún ní engineer tó fọ́ wọn wọ́n á nù ní kò ṣe wọ́n á níjọba ti lè ṣe àwọn òrìgbà iṣẹ́ lọ́wọ́ àwọn àgbà iṣẹ́ lọ́wọ́ ìyáwó ọlọ́rọ̀ máìkì àwa customize orúkọ wọn sí lára wọ́n á fún wọn àkẹ́kẹ́ bátìrì tẹ́wọ́n fi sí wọ́lẹ́sì wọn ò lè rà ẹ lọ béèrè kò sí ìtẹ́mọ̀ ṣẹ́nu ẹ̀ kódà tẹ́kì tó bọ́ọ̀sì bẹ́ẹ̀ nìyí wọ́n jáde tí bá purọ́ ṣé àwọn ọmọ ìbániwò tó máa ń ta sórí stéèjì tó máa ya fọ́tò wọn sí kọrúkọ wọn sí yẹn wọ́n tún máa ń gbé ẹnjìníà onírinṣẹ́ ní lẹ́gùn pé wá afẹ́mọ̀ lórí iṣẹ́ yìí then wà lọ ṣe bánà tí wàá ṣe sí round tí wàá ta síwájú ẹ̀ tí wàá lọ kọ́ àlàfẹ́ ṣeré tí ẹ bá lóun wò lè ṣe wọn ná ok bọ́ọ̀dù irúṣẹ́ àwọn àlùgbà iṣẹ́ bòmí oníṣẹ́ ayọ́kọ̀gbà iṣẹ́ wù ẹ wá pa 10 million yẹn torí pé 500,000 ẹ máa ń pín fáwọn olórin ẹ pè wọ́n oníṣẹ́ kẹrẹ ẹ pè wọ́n lọ́wọ́ àdìbò lórí bá pa 20 million lágbo 500,000 tó ń pín fáwọn bọ́ìsì yẹn kò ní dúró láyé kó tó bá fọ́dẹ̀ sí fún wọn ó ń gbé lọ mo challenge wọn nínú fídíò kan tí mo ṣe second video ni ẹ gbọ́ kí ni mo sọ báyìí wọ́n ní gbogbo yín lẹ́mọ̀ gbogbo ara kàwé àtẹ̀tí ò lọ sùn gan ó gùdù sí lórí social media ẹ lọ rí YouTube ẹ lọ gbogbo YouTube pé APCON àwọn oníwèé wọn pè ní APCON or any drama instrumental tó kọ́lé ẹni kí kọ́bù kọ́ gbé ní kọjá lè fún yìí ẹ lè rí tàwọn olóyìn ẹ máa rí wọ́n kọ́lé 10 wọ́n kọ́lé 5 wọ́n kọ́lé 4 àwọn instrumental àwọn ni wọ́n máa ń lò tẹ́lẹ̀ jáde adébígbà brọ́dà mi ṣẹ́jú ní bẹ́yì ẹ lọ nínú kẹrẹ wọ́n onílù tó kọ́lé ilé mọ́ṣọ̀ àkọlé ajẹ́kìnní kan ilé wo ni wọ́n ń kọ́ bàtà káfẹ́ tẹ́ sọ yẹ àwọn ẹtẹ́ tó ń gbé ládùúgbò pé mi pé bọ́mọdé olórí burúkú yẹn lọ́wọ́ kó làwọn mọ́lẹ́sẹ̀ náà tó bá yára pàjá pé mi pé ọgbẹ́ wo alájà ń bẹ̀rẹ̀ náà agbábí ẹ̀dá ìpàdé ọ̀rẹ́ wo a máa lè ó lọ́wọ́ sí ó lọ sí ọmọ wájú stop wa ni o láti pẹ́ gbọ́wọ́ lówó gbọ́wọ́ wa káwọn bá ọ̀gá pẹ́kọ́ ní pé káfọ̀ lówó ilé ìrìnlẹ́ǹtì ló gbé rúbà parọ̀ lórí ilé ìrìnlẹ́ǹtì mo challenge ẹ pé Ayọ̀ Jamiu promoter London ìwọ ló gbé ní Kúnlé ìwọ ló gbé ní Mr. Kúnlé Ayọ̀ lọ́wọ́ jáde gbélé àwọn báyìí yẹn jáde ìjọba kan gbé jáde ṣé rí Kúnlé Ayọ̀ lọ́wọ́ yẹn orí tó bá ṣe ni pé ó lọ gbé ní òyìnbó for 6 years ó ṣiṣẹ́ ó wá kówó jọ ló fi kọ́ níyẹn ìrẹ́lú ẹ̀ṣọ́ ni pé ó ṣe ní kó ti parí ilé yẹn ó ti ṣe gbé pẹ̀lú bàbá tó ní ló bá gbẹ́rù ló bá padà bọ̀ wá sí Nàìjíríà ìrẹ́ tó ṣe ẹgbẹ́ yẹn nìyẹn páálí mi ń bẹ lọ́wọ́ ẹ̀ bísà dẹ̀ ń bẹ lọ́wọ́ ẹ̀ bẹ̀ bóyá bísà ti wá kú bóyá kò kú I don't know bẹ̀ àwọn tó mọ̀ sọ fún mi lájọ́ ìwẹ̀ ẹgbẹ́ èmi àtẹ̀gbẹ́ yóò sọ̀rọ̀ àsọ̀rọ̀ yóò Ọlọ́run orí mi kọ́ bá gbàdúrà àníyàn mi ti má kúrọ́ èmi àtẹ̀gbẹ́ yóò sọ kánìmọ̀ kan báyìí rí. My name is Aki Anabi. I'm a video director and TV producer of Akomolowe on African Magic. Keep watching Drive TV. olólùfẹ́ Drive TV àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola ẹ máa wo Drive TV. Keep watching
Drive TV. My name is Wole Agba. Taking this time out to tell you all that you keep watching Drive TV. What drive ẹ̀wọ̀ ní ògo ẹ̀? What drive ẹ̀wọ̀ fulfilment? What drive ẹ̀wọ̀ bí tó o bá lọ? Ó ní iṣẹ́ rìn. Ibi ni kò máa wò Drive TV. Thank you. Kí ló wí? Drive TV, driving you around the world.